gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masoyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dé orí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà owó yín ní báyìí o bàbá mi ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà ó tún bọ́kọ̀ dé ó bá ọkọ̀ dé pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì kan Ọlọ́run ṣeun kí lẹ wá nílò láti ṣe kẹ́ ẹ dá ìbéèrè mẹ́wàá kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá kẹ́ẹ̀dẹ̀ mú nǹkan yín dáadáa ló bá tán lẹ́yìn 20 ìṣẹ́jú sí 30 ìṣẹ́jú kẹ́ máa wọkọ̀ lọ kẹ́ẹ̀dẹ̀ gbẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kan lọ. kí lẹ sọ? àmì tẹ́ bá wà ní 100 wálẹ̀ tẹ́ ẹ̀ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá ṣúlẹ̀ ètò yìí a máa kí lẹ sọ? mo ní mo ti gbọ́. ẹ sọ̀rọ̀ sókè o. mo ní mo ti gbọ́ o. kẹ́ wá wà ní 100 wálẹ̀ tẹ́ ẹ̀ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá ṣúlẹ̀ ètò yìí a máa fún yín nílò owó lọ́nà méjì lẹ́yìn ètò. inú mi dùn sí. ìyìn ò dáa. tẹ́ bá fi ṣe àmúlùmálà tó pọ̀ kẹ́ wà ní 10,000 a ní kẹ́ máa mú yẹn lọ kẹ́ fi yẹn ṣòwò ọkọ̀. ìyìn ò dáa. kò bá mú. tó bá ṣe pé ẹ wá sọ pé mo ṣàyàrí délẹ̀ pàṣẹ lànà ni tẹ́ wá ní ẹ fẹ́ máa dáhùn gbogbo ìbéèrè yìí bẹ́ẹ̀ bá ṣe ń dáhùn wọn tẹ́ ń gbà wọn owó yẹn á tún máa gbé pẹ́lú lọ sókè ó dàbí ìyìn ò dáa. ìyẹn dáa. olófòfò rẹ̀ ọ̀rẹ́ yìí ni. ká má pè lódì kejì. kí lòdì kejì ọ̀rẹ́? òun náà mọ̀. kì í ṣọ̀tá yín. mo ti fún wọn lórúkọ kan lẹ́ẹ̀kan. kí lorúkọ tẹ́ fún? yọwó ìwọ ni yọwó ìwọ ni pẹ́pẹ́yẹ. ó dà kọ́mọ lè ṣeun rere àbí kó dẹ̀ dáràn la ṣe ń sọ wọ́n lórúkọ orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ la ṣe ń sọ wọ́n lórúkọ. ó dà àwọn tí wọ́n ṣe agbátẹrù abala tá à ń wò yìí ni àwọn tí wọ́n ń pọn ti trophy wọ́n ní ká fún yín ní ẹ̀bùn ó wà níbí tá a bá ti parí ètò màá máa jíṣẹ́ wọn fún yín ṣé yẹn dà? ó dà. kí ló kọ yín? Akinade Samuel Oluokun. Ojúròkò. Akinade Samuel Oluokun. Oluokun. bẹ́ẹ̀ ni. Oluokun kí ni ìtumọ̀ orúkọ yẹn? orúkọ Yorùbá ni. kí ló túmọ̀ sí? ó túmọ̀ sí ẹni ọlá. Oluokun. bẹ́ẹ̀ ni. kí lókun? ibi tó fẹ̀ tó gbààyàn tó dára ni wọ́n ń pè lókun. ṣé ọ̀rọ̀ onípọ́nná nìyẹn? èmi ò tí mọ̀ pé ibi tó fẹ̀ ni òkun omi lókun. bẹ́ẹ̀ ni. kí wàá níbi tó fẹ̀ ti jẹ́ wá ṣe jẹ́ mọ́ òkun? ṣe mọ̀ pé òkun náà fẹ̀ lọ rẹ̀gẹ̀dẹ̀ ni. òkun ni. ó fẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ ni. òkun. bẹ́ẹ̀ ni. òkun ni omi. ẹ má jẹ́ ká fún ní orúkọ míì ṣe mọ̀ pé nǹkan tá a bá ṣe níbí nísìn 100 ọdún síbí àwọn èèyàn á sì máa wò ó kán má lọ máa wò pé òkun jẹ́ ilẹ̀ tó fẹ̀. ibi tó mi gbalẹ̀ sí tó fẹ̀. kì í ṣe ilẹ̀ yẹn ni òkun kì í ṣe torí ilẹ̀ la ṣe ń pè lókun torí pé ó jẹ́ omi yẹn ló ń jẹ́ òkun torí tókun yẹn ò bá sí níbi tó wà á ní pé bẹ́ẹ̀ yẹn lókun. tómi yẹn bóyá omi yẹn ṣídì ó ṣí lọ sí ibòmíì á ní pé bẹ́ẹ̀ yẹn ibi tó ṣí lọ yẹn la tún máa pè lókun. ẹ jẹ́ jábá sọ pé Olúòkun kí ni olú? Olúòkun. kí ni olú? olú ni ìbẹ̀rẹ̀ orúkọ Olúwa. ní ti Yorùbá Olúòkun. kí ni olú gangan? olú oríṣiríṣi ló wà o ṣe mọ̀ pé orúkọ tèèyàn lolú eléyìí olú jíjẹ ó wà lọ́tọ̀. kí wá ni olú? orúkọ Olúwa ìbẹ̀rẹ̀ orúkọ Olúwa ni olú.
àmọ́ olú ni olórí, olórí lolú. bẹ́ẹ̀ni. Ìdí tó fi sọ pé olú ìlú ààbò, olú ibi báyìí, olú làjẹ. olú ìlú Èkó. olú ìlú Èkó, olú ìlú Èkó ìyẹn ni capital. bẹ́ẹ̀ni. olú iléeṣẹ́ wa wà ní ibi báyìí. ìyẹn ni headquarter. ìyẹn túmọ̀ sí wípé olú jẹ́ orí, òkun ó jẹ́ alàgbàlúgbú omi. ẹ wá ní olú òkun. èmi wá ń wo àròsọ yẹn bọ́n ṣe sọ méjèèjì pọ̀. olú òkun, ẹ mọ̀ òkun fẹ̀ kò lópin. ó lópin ṣùgbọ́n kò séèyàn tó àkìrídìí òkun àkìrídìí ọ̀sà, ọmọ ní gèlègèlè àpàdé ẹ̀. tábà ní olú òkun, olú àwọn èèyàn tó pọ̀ tábà gbé lọ bẹ́ẹ̀ yẹn. olú bí òkun ò ṣe ní òpin tí ó fẹ̀ játi rẹ̀rẹ̀. oh yes bámi oh yes. àti bẹ̀rẹ̀ ni. bàbá mi o tún gbé ìpè ṣáà ti bẹ̀rẹ̀. ẹ máa ní ṣé mi ò ṣáà tí bẹ̀rẹ̀ ni. ọ̀dà tá a bá wo orúkọ yẹn dáadáa, tá a bá sọ pé olú òkun, ìyẹn túmọ̀ sí wípé èèyàn tó kọ́ jẹ́ orúkọ yẹn jẹ́ olórí láàrin àwọn èrò tó pọ̀. torí àwa Yorùbá ọgbọ́n wa pọ̀ gan-an. àfiwé ni pé tá a bá wo bí òkun ṣe rí, tó jẹ́ pé ó lọ súà tí ò lópin, wọ́n á sọ pé olú láwùjọ àwọn èèyàn lẹ́ni olú òkun. níbo lẹ ti wá? ní ìlú Ìbàdàn. Ìbàdàn mẹsẹ̀ ọ̀gọ̀ nílé Olúyọ̀lé. Ìbàdàn ṣáni wà látàláì, ọmọ Ìbàdàn akíkanjú ayé làwà. ogun òkó bàdàn rí tipẹ́tipẹ́ nìyẹn. a lè fọ̀rọ̀ ẹnu lásán túyàn ṣe, a tún lè fọ̀rọ̀ ẹnu fa aṣọ àpọ́nlé ya. kòró èṣù má lọ bá Ìbàdàn jagun ẹnu. ó dà ṣe Ìbàdàn lẹ ti wá bí lónìí? lágbára lọ́wọ́ Ọlọ́run, àtàná mo ti dé sí Èkó. nítorí ètò yìí? lágbára Ọlọ́run. ẹ má kọjá bí o, ẹ má kọjá bí o. iṣẹ́ ọ̀lẹ́ ń ṣe? òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ni mí tí mo ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba. ìjọba ìbílẹ̀ ti bo? ti ọ̀nà àrà. ọ̀nà àrà níṣẹ́ rẹ̀ ò bàbá, ọ̀nà àrà níṣẹ́ rẹ̀ ò bàbá. ṣé ẹ mú orin yẹn? orin onígbàgbọ́ ni mí. bẹ́ẹ̀ni. báwo ni ṣé mo béèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀kan, ṣé ẹ̀yin lẹ forúkọ sílẹ̀ fúnra yín láti wá sórí ètò yìí? ọmọ mi ló forúkọ yẹn sílẹ̀ láti Adó Èkìtì. fún yín? bẹ́ẹ̀ni. ó dáa, jẹ́ kó mú béèrè fún wọn. Olúòkun, Ọláòkun, orúkọ kan náà tó wà tó ń jẹ́ Ọláòkun. rárá, ó ti wà ń bẹ̀. bá mi yọ òkè yẹn. ẹ jẹ́ n wò, ṣé kí n bá yín kà? ẹ bá mi kà. kí n bá yín kà. 1079 kí ni ní Yorùbá? ìbéèrè tẹ́ mú nìyẹn, 1079. ẹgbẹ̀rún. ẹ ń bọ̀. kí ni 1000? ẹgbẹ̀rún mẹ́wàá. kí wá ní 10,000?
10,000 mẹ́wàá ní 10,000. 10,000 tẹ́ sọ yẹn kì í ṣe Yorùbá. ẹyọ kan. Kí ló ṣẹlẹ̀? Ìbàdàn lẹ máa ń lọ. Ó yá 1,000 ní ẹgbẹ̀rún kan. Bẹ́ẹ̀ni. 200 lọ́nà 5. 200 lọ́nà 5 ló ń jẹ́ ẹgbẹ̀rún. 200 ẹgbẹ̀rún kan. Kí ni 79 ní Yorùbá? 100 ó dín ẹyọ kan. 180 lé ní ẹgbẹ̀rún kan. Bẹ́ẹ̀ni, òun ni 1,079. Wọ́n ní kẹ́ parí òwe Yorùbá yìí. Kò tó, kò yẹ ẹni tí tọrọ. Kò tó, kò yẹ ẹni tí tọrọ. Kò tó, kò yẹ ẹni tí tọrọ. Pé ò tó, kò yẹ ẹni tó ń tọrọ. Bẹ́ẹ̀ni. Kò tó, ò yẹ ẹni tí ń tọrọ. Kí ni ìparí ẹ̀? Kò tó, kò yẹ ẹni tí ń tọrọ. Kò tó, ò yẹ ẹni tí ń tọrọ. Bẹ́ẹ̀ni. Kò tó, ò yẹ ẹni tí ń tọrọ. Ẹni a bá bùn kì í sọ pé kò tó. Kì í sọ pé ó kéré. Kì í sọ pé ó kéré. Ẹni a bá bùn yìí sọ pé ó kéré. Kò tó, kò yẹ ẹni tí ń tọrọ. Ẹni a bá bùn kò yẹ kó sọ pé ó kéré. Ṣé rí, kì í ṣe bẹ́yìn bàbá ṣe ń sọ nìyẹn, ṣùgbọ́n bí wọ́n ṣe gbé kalẹ̀ ó fara pẹ́ nǹkan tí ẹ̀ ń sọ. Ṣé ó yé yín nǹkan tí mò ń sọ? Ó yé mi. Bí wọ́n ṣe bí àgbékalẹ̀ kí lẹ fi parí ẹ̀ yẹn? Kò tó, ò yẹ ẹni tí ń tọrọ. Kò tó, ò yẹ ẹni tí ń tọrọ. Ẹni abùn ò gbọdọ̀ tó máa béèrè pé kò tó. Ẹni abùn. Tẹ́ bá sọ pé ẹni abùn, ó yàtọ̀ sí ẹni abùn. Ẹni abùn. Kí ni ẹni abùn? Kí ló túmọ̀ sí tẹ́ bá ní ẹni abùn? Ẹni abùn ní nǹkan. Ẹni abùn ní nǹkan. Bùn ó yàtọ̀ sí bùn. Tẹ́ bá ní bùn, ẹ̀ ń sọ fún pé fún. Ṣé mọ̀? Tẹ́ bá ní bùn ní owó, ìyẹn ni pé fún lówó. Ṣùgbọ́n ẹni abùn, ẹni tá a fún, ẹni tá a bùn ní ẹni abùn ó yàtọ̀ sí ẹni abùn. Nǹkan tí mo fẹ́ jẹ́ ká mọ̀ nìyẹn. Torí ká má ṣì ara wa lọ́nà. Ókè lẹ tún sọ. Ẹ ti tutù sọ. Mo ní mi ì sọ bẹ́ẹ̀ ni mo wí o. Ẹ ti sọ pé ẹ ti sọ ókè. Filẹ̀. Ọ̀kánjúà ni ó sọ pé òun ò gba bíntín. Kò tó, kò yẹ ẹni tí ń tọrọ. Ọ̀kánjúà èèyàn ló sọ pé òun ò gba bíntín. Ṣùgbọ́n ẹni abùn, kí lẹ fi parí ẹ̀? Mo ní kò lẹ́tọ̀ọ́ kó tún sọ pé kò tó. Kó tún sọ pé kò tó. Mo máa fún yín. Ṣùgbọ́n kò tó, ò yẹ ẹni tí ń tọrọ. Ọ̀kánjúà ní sọ pé òun ò gba bíntín. Ọ̀kánjúà èèyàn. Kí ni ọ̀kánjúà? Ẹni tó jẹ́ wípé nǹkan díẹ̀ kì í tó. Ọ̀kánjú, ó ń kánjú láti wà. Ó ń kánjú láti wà. Ó ń kánjú láti dèèyàn. Ó ń kánjú láti ní. Ó ń kánjú láti lo nǹkan. Ó ń kánjú láti lọ́rọ̀. Ó wá ń ṣé mọ̀ pé wà tán bá ní ìwà ó túmọ̀ sí kéèyàn gbilẹ̀, kéèyàn débì kan. Bẹ́ẹ̀ni. Tó máa sọ pé ọ̀kánjú láti wà, ọ̀kánjú ìwà, ọ̀kánjú láti jẹ́ nǹkan. Kí gbogbo nǹkan jẹ́ tiẹ̀. Kó jẹ́ tiẹ̀. Òun náà fi sọ pé ọ̀kánjúwà ló ń sọ pé tòun ló sọ pé òun ò gba bíntín. Ṣùgbọ́n màá fún yín. Yes sir.
ẹyọ kan kò parí. Masoyinbo ni. Kò ní bí oyin ṣe ń lọ yìí o. Má bá yín kà. Náà ń pa òkè yẹn rẹ. Mo ti gbọ́. Ó dáa 1016. Kí ni ní Yorùbá? Ìbéèrè tẹ́ mú nìyẹn 1016. Ẹgbẹ̀rún kan ó lé mẹ́rìndínlógún. Ìbéèrè kẹrìndínlógún lé lẹ́gbẹ̀rún kan. Ó dáa. Ó wá sọ wípé ọ̀rọ̀ onípọ́nná, mo ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ onípọ́nná. Ọ̀rọ̀ onípọ́nná ni ọ̀run. Sọ oríṣi nǹkan méjì tí Yorùbá ń pè ní ọ̀run. Ohun tí Yorùbá ń pè ní ọ̀run ni bí ọjọ́ ọjàjọ́ karùn-ún. Ọjọ́ márùn-ún. Ọ̀rọ̀ ọ̀run. Ibi tàbí àrùn ẹ lè pè ní ọ̀run. Ó di ní ẹ fún mi ní kejì. Ohun kan tó jẹ́ wípé wọ́n máa ń ṣe tó ti wà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó jẹ́ pé ọjọ́ karùn-ún. Rárá, nǹkan náà ọ̀run àti mọ̀ pé ọ̀run ọjọ́ márùn-ún ni ọ̀run àbí bàbá mi. Ọjọ́ márùn-ún ni ọ̀run. Kí tún ni Yorùbá ń pè ní ọ̀run yàtọ̀ sí ọjọ́ márùn-ún? Wọ́n máa sọ pé kinní kan já, kinní kan dọ̀pá. Kinní kan já, kinní kan dọ̀pá. Kinní kan yẹn, kinní kan ọjà yẹn. Nǹkan tó dọ̀pá yẹn. Ẹ mọ̀. Wọ́n ní ọsán já, ọ̀run dọ̀pá. Kinní tán fi ń tẹ́ bá fẹ́ ta ọfà tí wọ́n á fi síbí, wọ́n á so níbí, wọ́n wá fi kinní igi yẹn tó wà nú ẹ̀. Kì í ṣe tó wà nú ẹ̀. Kì í ṣe eléyìí tó wà nú ẹ̀ o. Eléyìí gangan tó gbé ọsán yẹn dúró òun ni ọ̀run. Wọ́n á ní ọsán já, ọ̀run torí tó ọsán bá ti já kí lẹ máa fi ọ̀run ṣe? Ṣé o ti parí? Ìbéèrè méjì lẹ ṣe kẹta ilé. One thousand and nine. 1109. Kí ni ní Yorùbá? Ìbéèrè tẹ́ mú nìyẹn o. Ẹgbẹ̀rún kan ó lé mẹ́sàn-án. 100. Kí ni 109 ní Yorùbá? Ọgọ́rùn-ún kan ó lé mẹ́sàn-án. Ọgọ́rùn-ún kan lé mẹ́sàn-án lé ní ẹgbẹ̀rún kan. Àbí ìbéèrè kẹsàn-án lé ní ọgọ́rùn-ún lé lẹ́gbẹ̀rún kan. Àbí? Wá ní ẹ parí òwe yìí. Yóò ṣẹ kò ṣẹ. Yóò ṣẹ kò ṣẹ. Àbí yóò ṣẹ kò ní ṣẹ. Kí ni ṣẹ? Ọlọ́run má fi wèrè dán wa wò. Ẹ dúró o, ẹ ní sùúrù o. Yóò ṣẹ kò ṣẹ. Ọlọ́run má fi wèrè dán wa wò. Yóò ṣẹ kò ṣẹ. Ọlọ́run má fòṣì dán wa wò gan. Bá mi yọ òkè yẹn. Bá mi yọ òkè yẹn. Kí ló ṣẹlẹ̀? Yóò ṣẹ kò ṣẹ. Wọ́n ní kinní kan sàn ju. Àdúrà sàn ju èpè. Ó sàn ju èpè. Yóò ṣẹ kò ṣẹ.
àdúrà ó sàn ju èpè. Tí gbọ́ kékeré ure yá mi jẹ pé o kékeré ure yá mi jẹ pé o elémùrè ògùn yẹmí àbí kékeré ure yá mi jẹ pé o jàre kékeré ure yá mi jẹ pé o. Ure òun náà ni ìwúre, òun náà ni àdúrà. Ẹ mọ̀ pé àdúrà ó bá ìwúre mu. Àdúrà bá ẹ̀sìn wọlé. Àdúrà kì í ṣe nǹkan tí à ń lò nígbà àwọn bàbá. Ìwúre là á lò, àbí kéèyàn súre. Ìwúre ìgbà tí ẹ̀sìn ìmọ̀le dé ni Lárúbáwá ni àmì, Lárúbáwá ni àdúrà, àṣẹ làwa máa ń sọ. Ẹ mọ̀. Bẹ́ẹ̀ ni nígbà tí bàbá ti wà. Nígbà táwọn Forefather wa. Forefather kó sójú kan. Ṣẹlẹ̀ kí ni ọ̀rọ̀ Yorùbá fi ń fọ́ọ̀m tá à ń sùn? Ibùsùn. Ibùsùn túmọ̀ sí ibi tí à ń sùn, ta lè pè ní bed. Ibùsùn, ibi tí à ń sùn la sọ di ibùsùn. Yàrá ibùsùn ìyẹn ni bedroom, ìyẹn ni pé yàrá ibi tí à ń sùn. Ẹ bá sọ ìtumọ̀ yàrá fún yín, ẹ rí i pé àwọn bàbá orí wọ́n ṣe ń gbé èdè yìí kalẹ̀, ó jinlẹ̀, ó dùn gan. Gbọ́ mi nílò bẹ̀yẹn, ó yá. Kí ni fóòmù tán wá ń gbélé lórí? Kí ni orúkọ tí gbogbo wa gbà pé ká máa pè? Tó bá ṣe ti Yorùbá lè pẹ́ ní. Ẹní. Bẹ́ẹ̀ ni pé ẹni tá a fi máa ń sùn. Ẹni tá a fi máa ń sùn. Ṣé o mọ̀ pé nígbà yẹn náà orí pèpé ni wọ́n máa ń ṣe, tán bá tẹ́ní sórí pèpé tí àwọn èèyàn á sùn lé lórí, àbí? Mat mo mọ̀ mat ni ẹní, mo mọ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe sọ yìí nísìnyí, èèyàn máa ń tẹ́ ẹní sí orí pèpé, orí ibùsùn tí ó lè sùn lé lórí ní ibùsùn tiwa nígbà kan tó kó àwọn àfigi kan, àwọn ẹlẹ́ṣọ̀ wọn kan tó kó wọn dé. Fóòmù tẹ wá pìlẹ̀ nìyẹn ó yàtọ̀, ká má ṣìra wa lọ́nà. Fóòmù yàtọ̀ sí kí ni wọ́n, ó yàtọ̀ sí ẹní tẹ́ ẹ sọ yẹn. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe sọ ẹní yẹn máa fún yín. Ẹ tún ti sọ òkè. Máa fún yín ṣùgbọ́n tìmùtìmù. Ẹ ti gbọ́ tìmùtìmù ní tìmùtìmù máa fún yín. Ó dáa. Ṣé lè kò ti le jù fún wọn báyìí? Torí mo fẹ́ kán mówó lọ sí Ìbàdàn. Ibi tí wọ́n ti wá jìnnà. Ẹ parí òwe yìí. Iṣu ẹni ò ní fi ní pọmọdé. Iṣu ẹni ò ní fi ní pọmọdé. Kó tọwọ́ ẹni bọ́pọn. Kí lẹ wá ń sọ yìí? Iṣu ẹni ò ní fi ní pọmọdé kó tọwọ́ ẹni bẹ́pó. Ṣé kò yẹ kó tọwọ́ ẹni bẹ́pó tẹ́lẹ̀ ni? Iṣu ẹni ò ní fi ní pọmọdé kó má tà. Bọ́mọdé gbiṣu yóò tà. Bágbà gbiṣu yóò tà. Bójá ọmọdé ló dádé ká ṣe kábíyèsí fún,
ká fi ìdọ̀bálẹ̀ ha bó ṣàgbàlagbà ó yẹ ká dọ̀bálẹ̀ ká máa wí pé orí aládé mo ṣe ìbàkádé pẹ́ lórí èkó yóò ní túká láti kóòtì. Bó ṣe ọmọdé ló gbìṣu bó ṣàgbà ló gbìṣu kò pé kó má ta. Ìyẹn ni wípé ẹni tó bá wà nípò báwo lòwe yẹn ṣe yé yín sí bàbá mi. Bówe yẹn ṣe yé mi ni wípé téèyàn bá wà ní bọ́sọmọdé la bá ti fi jẹ oyè ká máa fún ní àpọ́nlé àtọ̀wọ̀ tó yẹ. Bẹ́ẹ̀ni. Ní gbogbo ìgbà a gbọ́dọ̀ pé torí pọ́jọ́ ọmọdé ká máa ṣe nítorí bá yẹ ká ṣe fún ẹwà àwọn kábíyèsí ẹ̀ ṣe bí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n wọn ló wà láyé bàbá wọn ń bẹ láyé ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni ló gbọ́dọ̀ ṣe kábíyèsí fún nítorí pé ipò tó wà. Máa fún wọn. Ó dáa kí ni Yorùbá ń pè ní àjèrè ṣe pé mo ti fo òǹkà fún yín. Àjèrè àjèrè ni ohun kan tó lu ò tí ò lè gba omi dúró tí ò lè gba omi dúró òun lájèrè tí ò lè gbomi dúró. Màá tú fún yín ṣùgbọ́n ṣé mọ̀ pé tẹ bá fẹ́ yan ẹran ó níwò kí lẹ máa fi yan ẹran. Ayanran yẹn àjèrè ni tó níwò. Iná ló jẹ́ kí n sọ pé tó níwò. Màá fún yín ẹ nílò láti ṣe bírú kínní olùwò jèrèjèrè. Jèrèjèrè olùwò jèrèjèrè ní gbogbo ara ibi náà fi sọ pé tó fi pe Elédùmarè ní abetúlukára bí ajèrè nítorí gbogbo ayé ni Elédùmarè ń gbọ́. Àwa wá Yorùbá pé Yorùbá wá ń fojú inú wò wípé èèyàn tó lè máa gbọ́ gbogbo ayé pátápátá kí ni nǹkan tó lukára bí ajèrè. Wọ́n á sọ pé abetúlukára bí ajèrè elétí gbóǹgbàròyè. Ó dáa. Pa òwe márùn tó ní eégún nínú. Aṣọ tọ́kàngò ségun ni wọ́n pè ń jẹ̀pẹ́. Káàbọ̀ ó dé ní. Eégún ọ̀bà tẹ́ kọ̀pọ̀n pálágbá ọ̀wátà. Ó di méjì. Eégún tí òjò ń ta ọba yóò ti ṣe ètò lágbàlá. Ẹ dúró ẹ fẹ́ sọ preparation. No mi. Ṣe rí no yẹn ni kò bá mi yọ. Ẹ̀yin lẹ tún gbèrè question. Bá mi yọ question yẹn náà. Eégún mọ ní èèyàn mọ́. Àpadà tán wà ní. Ẹ fẹ́ padà wá. Alágbára Ọlọ́run. Ṣé mọ̀ pé n tó ṣe ní lẹ́ẹ̀kínní èsì ní lẹ́ẹ̀kínní. Iná kí ni o? Sì ṣe jó ní láàrèjì ìmí ló máa ń jó ní lẹ́ẹ̀mẹ́ta. Ọ̀dà mo fún yín. Ọ̀dà ìbéèrè Rémire kí ni Yorùbá ń pè ní àbí àwọn wo ni Yorùbá ń pè ní arọ́kin? Arọ́kin àwọn alágbàwí tí wọ́n máa gbóhùn sọ̀rọ̀ fún àwọn èèyàn. Alágbàwí. Ibo náà máa ń wà jù? Wọ́n máa ń wà káàkiri bí irú. Ẹni tó máa ń rọ́ fún akin. Kí ni akin? Akin. Akin jẹ́ ẹnìkan tó jẹ́ pé tí ó ń sọ̀rọ̀. Ìran akin ló ti ń dúró dogun. Ìran akin ló ti ń dúró dogun.
ojú akin ẹ̀yìn akin kìkì ogun ní iwájú akin ẹ̀yìn akin kìkì ogun níbi tó bá le là ń bọ́mọ ọkùnrin kìràkìtà ọ̀rọ̀ òun náà ni a fi sọ wípé akin ẹni tó jẹ́ ojúlówó tó jẹ́ kó lè fàyà gba nǹkan tó jẹ́ kó dúró gidi alágbára akíkanjú ta ló ṣakin jù ní ìlú. ẹni tó ṣe akinjù nílùú ẹni tó ṣakinjù nílùú ni àwọn tó jẹ́ wípé gbogbo kì í ṣàwọn tó ṣakinjù nílùú. àwọn yẹn ni bí ológun. ta ló tún ṣakinjù ológun nílùú. àwọn tó jẹ́ jagunjagun. kì í ṣàwọn àwọn lọkọ oṣó àwọn lọkọ àjẹ́. olè la tó lè pè ní. olè ló dúró tó ṣakinjù nílùú tí èèyàn bá jẹ́ Baṣọ̀run ó ṣakin ju Baṣọ̀run ẹ bá jẹ́ nǹkan kí nǹkan tẹ́ ẹ bá jẹ́ nílùú òun ló ṣakinjù. ta ló ṣakinjù. ẹni tó jẹ́ bí olórí ìlú. kí wá náà ń pè. tó jẹ́ jagunjagun. ọba bàbá mi ọba ta ló ṣakinjù nílùú. ọba ni wọ́n ní ọba ba lórí ohun gbogbo ó ba lórí oṣó ba lórí ọba ba. ọba bá lédè bá lọ́nà o gbogbo nǹkan máa lọ bá lọ bá. tọ́ba ẹni tó wá ń rọ́ fún akin kí tọ́ba ní kéèyàn rọ́ kí ni rọ́. ẹni tó jẹ́ bíi olùránṣẹ́ rẹ̀ alágbàwí rẹ̀. rọ́ kí ni rọ́. kí ló bá ní èèyàn fẹ́ rọ́ téèyàn bá sùn tó bá lálàá kí ló máa sọ pé ó rọ́ àlá. rọ́ túmọ̀ sí wípé kéèyàn sọ ohun tó ń ṣẹlẹ̀ àti ohun tó rí. tó bá sọ pé arọ́ ẹni tó máa ń rọ́ fún akin èèyàn tó máa ń sọ ìtàn fún ọba tó jẹ́ bíi ó ní àròsọ lórí ó ní gbogbo tó jẹ́ pé ó máa tí nǹkan bá tó bá ní báwo ni báwo ni àwọn kábíyèsí ṣe ń ṣe ní ìgbà ayé ọba ló ń béèrè lọ́wọ́ arákin pé gbọ́ jọ báwo làwọn ni ọba ìlú wa yìí ṣe ń ṣe tán bá ti rí ọba ìlú òdìkejì òun ló máa sọ pé bí wọ́n ṣe ń ṣe lélẹ́yìí nígbà tí ọba kẹrin tó wá sí ibi nǹkan àwọn tó ń rọ́ fún akin ẹni tó ń arákin àwọn tó máa ń sọ ìtàn fún ọba. ó dáa eléyìí yọ ọ̀rọ̀ márùn-ún nínú ọ̀rọ̀ Yorùbá yìí kí o sì sọ ìtumọ̀ wọn. ìrẹra ẹni sílẹ̀ ẹ yọ ọ̀rọ̀ márùn-ún láti bẹ̀. ìrẹra ẹni sílẹ̀ jẹ́. ẹ ní sùúrù o mi ò ní kẹ́ ẹ sọ nǹkan tí ìjẹra ẹni sílẹ̀ jẹ́. ok ìrora mi yọ. ẹ lè máa lọ báyìí o ẹ ti wà lẹ́gbẹ̀rún mẹ́wàá kẹ́ sọ pé ó kù ìbéèrè méjì fún yín ẹ lè sọ pé ẹgbẹ̀rún mẹ́wàá yìí kí n máa ra máa mú lọ ṣe fẹ́ ṣe yẹn. ṣé tí mo bá gbà béèrè méjì ṣé yóò máa lé sí i. yóò máa lé sí i tẹ́ bá ṣì ó sì máa lọlẹ̀ ṣẹ́wọ̀n kẹ́rọ̀ra máa lọ kẹ́rọ̀ra máa lọ báwọn. inú mi dùn pé ẹ wá sórí ètò lẹ́nu ẹgbẹ̀rún mẹ́wàá ṣùgbọ́n mo máa ń mú ẹ̀yin tí ẹ bí wa kò sí nǹkan tí a mọ̀ tí ò ń ṣe wípé ìran yín ni ó jẹ́ ká mọ̀. Yorùbá máa ń sọ̀rọ̀ kan èèyàn wọn máa ń béèrè lọ́wọ́ mi wá ní ó dẹ̀ ní ìmọ̀ Yorùbá yìí ó máa rárá o
mo lè ní ìmọ̀ Yorùbá ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ ní ìmọ̀ Yorùbá ju ẹ̀yin tẹ ṣáájú mi. Ọmọdé lè lówó ju bàbá ẹ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ lówó ju bàbá ẹ̀. Ọmọdé lè mọ̀yàn ju bàbá ẹ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ mọ̀yàn ju bàbá ẹ̀. Ọmọdé lè làmìlaka kó rinlẹ̀ ju bàbá ẹ̀. Àdúrà tí bàbá máa ń gbà, tí gbogbo bàbá máa ń gbà nìyẹn, ṣùgbọ́n kó ju òun lọ, ṣùgbọ́n ọmọ náà gbọ́dọ̀ ju bàbá ẹ̀. Ju yẹn ó túmọ̀ sí wípé kò gbọ́dọ̀ ṣègbéraga, kò gbọ́dọ̀ sọ pé èmi ni mo tó ẹ̀yin bàbá ẹ lọlẹ̀, ẹ lọ síbi kan. Rárá, ó gbọ́dọ̀ ní ju bàbá ẹ̀. O lè lówó ju bàbá ẹ̀ ṣùgbọ́n ó gbọ́dọ̀ lówó ju bàbá ẹ̀. Ìdí nìyẹn, kò nǹkan tí tá à ń sọ ó wá láti nǹkan tí ẹ̀yin fún wa làwa náà ń sọ padà la fi ń jẹyàn, àbí? Ọlọ́run ó sì fún yín ní mọ̀ sí àmín. Pẹ̀lú agbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ láṣeyọrí ayọ̀. Àmín. Agbára lọ́wọ́ gbogbo ayé náà ni ó mọ̀ yín Àmín. káàkiri. Wọ́n ti mọ̀ yín o ṣùgbọ́n wọn ó tún yín mọ̀ jù bẹ́ẹ̀ lọ. Àmín. Àmín. Mo sọ fún yín lẹ́ẹ̀kan, mo ní àwọn trophy ni wọ́n ń ṣe agbátẹrù abala tí a wà yìí. Wọ́n ní ká fún yín ní eléyìí àwọ̀tẹ́lẹ̀ ni àbí àwọ̀sókè ni ó wà ń bẹ̀ fún yín. Eléyìí náà wọ́n ní ká gbé fún yín. Ṣé o? Eléyìí aṣọ ni wọ́n ní ká fún yín. Àwọn Monitex Fabrics àwọn ni wọ́n ní ká fún yín ní. Iléeṣẹ́ wọn á máa tẹ̀síwájú o. Eléyìí pé kẹ́ wọṣọ sára, wàṣọ tó dáa, wá rìn dọ̀tí, kájẹ pákó lè jọbọ̀ tí, àbí? Ọgbà wa èèyàn kan náà ní ká fún yín níwèé yìí, àmúlò fún ohun tí ẹ̀mí Rónkẹ́ Àrẹ̀mú àwọn ni wọ́n kọ. Wọ́n ní ká fún yín ní ìwé yìí. Ìwé náà wà níbí fún yín láti máa kọ nǹkan. Alábídí àwọn kan náà, Adérónkẹ́ Àrẹ̀mú náà ló kọ eléyìí. Wọ́n ní ká fún yín náà kélé kẹ́ máa fi kọ nǹkan náà. Ẹ̀wà náà wà níbí. Ẹ̀wà náà wà níbí. Wọ́n ní ká fún yín wọ́n ní ká fún yín lẹ́wà yìí. Eléyìí wọ́n ní kẹ́ máa fi mú mi. Mo máa fún yín ní 1,100 dípò 10,000 tẹ́ jẹ. Máa fún yín ní 1,000. Ẹ máa tẹ̀síwájú o. Àṣẹ o. Àwọn èèyàn béèrè lọ́wọ́ mi, wọ́n sì ní kí n béèrè lọ́wọ́ yín pé àárí yín wò ní ẹnu bíi ijọ́ mẹ́ta yìí. A máa padà wá. Kí ló ṣẹlẹ̀? A máa padà wá. Wọ́n ń ṣètò lọ́wọ́ lórí ẹ̀. Wọ́n ti padà wá. Lágbára Ọlọ́run ẹ máa tẹ̀síwájú. Àṣẹ. Iléeṣẹ́ yóò ní bàjẹ́. Àṣẹ o. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Àṣẹ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Àṣẹ o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ kí a ṣe ètò tòní. Ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ, nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sọ̀rọ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà Elédùmarè. Tí gbẹ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ, àtúnṣe tẹ̀mí o. Jẹ́ bá fẹ́ gbọ́ wà bẹ́ẹ̀ fẹ́ wá sí orí ètò, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ̀ fi ń wò wá ní sáà yìí. Kó tó dìgbà míì, ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, Masoyinbo ń bí. Kamari, Masoyinbo. Kamari, Masoyinbo ń bí. Kamari, Masoyinbo. Masoyinbo, má ṣe sọyìnbó. Ká lè jọ máa lo èdè mi ni ó sọ. Masoyinbo.